gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dé orí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Kẹ́ẹ̀dẹ̀ dáhùn ìbéèrè 10 kẹ́ má sọ̀yìnbó ẹ dẹ̀ máa lọlé pẹ̀lú owó yín. Àbí ó tán ẹ dáhùn ìbéèrè 10 ẹ má sọ̀yìnbó ẹ máa lọlé pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ẹnu mi àgọ́. Ẹni inú yín dùn àbí? Irọ́ kí ni? Bùkọ̀ mí kanlẹ̀ náà ni. Ilẹ̀ mi kanlẹ̀ ṣáyà yín já ni? Àyà mi kò já. Àyà mi kò já. Ṣẹ́rù ń bà yín ni torí bẹ́ẹ̀ ṣe ń ṣe. Kìí kan tó fẹ́ bà mí lẹ́rù. Kìí kan tó fẹ́ bà mí lẹ́rù. Kí ló ń bà ẹ́ lẹ́rù? Ẹ̀rù kò sínú ọkàn mi. Ṣé fẹ́ràn orin? Mi fẹ́ràn bẹ́ẹ̀. Kí lẹ fẹ́ràn? Mo kàn fẹ́ràn láti máa ṣe nǹkan tí ó fẹ́ dàgbò ṣòro láti ṣe. Ẹ súnmọ́ bí. Nǹkan tó ṣòro láti ṣe. Tó fẹ́ dàgbò ṣòro láti ṣe fáwọn èèyàn. Lẹ́yìn fẹ́ràn láti máa ṣe. Bẹ́ẹ̀ni. Kí lorúkọ yín? Orúkọ mi ni Máyọ̀kún. Máyọ̀kún. Olúwa Máyọ̀kún. Bẹ́ẹ̀ni sọ. Lámi yọ sàmì. Mi sọ̀rọ̀ jálẹ̀ mi. Sọ jákè. Mi. Ṣé òkè lẹ́sọ sí? Mi sọ. Kí ni? Nǹkan tẹ́ni kan parẹ́ fún. Kí ni nǹkan yẹn? Bí ẹ tẹ bá wá tú kíní gbọ́ o. Ẹ máa rí bẹ́ẹ̀ mi sọ. Sọ kí ni? Nǹkan tẹ́ni kan pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ yẹn rẹ́ fún. Ẹ pẹ̀lẹ́ ẹ farabalẹ̀ kò sí. Kí lorúkọ yín jọ àrè? Orúkọ mi ni Máyọ̀kún. Ókè yẹn mo gbọ́ o, bá mi yọ. Ṣẹ́rí tẹ́ bá ti ń ṣọ́ra jù ẹ máa ṣe ẹ jẹ́ kó wá bẹ́ẹ̀ ẹ kò máa sọ̀rọ̀. Ìdí tá a fi gbétò ìkalẹ̀ ní pé ká lè sọ Yorùbá kó já geere àbí Ọmọwálé ká lè sọ Yorùbá kó já geere. Ẹ farabalẹ̀. Ẹ kì í fọ́ lọ́rùn. Ó dáa ó yá iṣẹ́ ò lẹ́ ń ṣe? Olúwa Máyọ̀kún. Máyọ̀kún ọmọ Adéwuyì lórúkọ mi. Adéwuyì iṣẹ́ ò lẹ́ ń ṣe? Mo jẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ ṣetán ní iléèwé gíga tó wà ní Àkúrẹ́. Mo dẹ̀ tún ṣe bí a ṣe lè ṣe àwòrán orí ayélujára. Kò yé mi. Ṣé mo wí pé a ní bí àwọn ibi táwọn èèyàn máa ń lọ lórí ayélujára bí àwọn ojú awẹ́. Àwọn ojú awẹ́ wọ̀nyí ni mo máa ń ṣe wọ́n. Mo dẹ̀ tún lè ṣe àtúnṣe fún àwọn tí kò bá nífẹ̀ẹ́ sí nǹkan tí àwọn ní. Ẹ má wojú èmi ni kẹ́ máa wò ojú lọ́rọ̀ wà. Ṣé nǹkan tó ṣòro ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹni ẹ fẹ́ láti máa ṣe nǹkan tí ó dàbí kó ṣòro fáwọn èèyàn bí kí ni ẹ fún mi ní àpẹẹrẹ. Tó jẹ́ pé ẹni sùúrù mo ń wá tí màá ṣe sọ ọ̀rọ̀ yẹn jáde ni. Ṣèbí nǹkan tó ṣòro yìí. Tó bá fẹ́ pé wọ́n fún àwọn èèyàn nìkan pé ká ṣe àwọn kankan báyìí táwọn bá sọ pé kíní ń le máa fẹ́ràn láti ní bóun ni a ṣe lè ṣe ìwádìí tí màá ṣe nípa láti lè ṣe ní àǹfààní láti ṣe.
nítorí àwọn èèyàn sọ pé ó ṣòro láti ṣe láwa fún mi ní ìwúrí pé ẹ kí n wádìí bó ní kí ni ìṣẹ̀lẹ̀ ṣe ń ṣe nítorí ọ̀rọ̀ mi mo sọ pé nípa ẹsẹ̀ Olúwa ohun gbogbo ní ṣíṣe. Kí lẹ lọ kà ní ilé ẹ̀kọ́ gíga? Mo ka ètò ẹ̀kọ́ tó ń ṣe lè mọ ibi tí nǹkan wà ní orí ilẹ̀ tàbí ní abẹ́ ilẹ̀ tàbí ní ojú òfurufú. Kí ni? Ẹ máa ń pè wọ́n ní àwọn wọnlẹ̀wọnlẹ̀. Wọnlẹ̀wọnlẹ̀. Bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ tó bẹ́ẹ̀ kì í ṣẹlẹ̀ nìkan ni àwọn. Wọnlẹ̀wọnlẹ̀. Pé ẹ ra ilẹ̀ báyìí ẹ wá fẹ́ mọ ibo ni ilẹ̀ yín wà ní orílẹ̀-èdè ayé. Àwọn wọ̀nyí ni wọ́n máa bá yín sọ pàtó báyìí ní ìwọ̀n ilẹ̀ yín. Òun ni wọ́n fẹ́ máa sọ fún yín ibi tí ilẹ̀ yín wà. Ibi tó dé. Bẹ́ẹ̀ ni. Ẹ máa lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba láti mú. Àwa la máa lọ sí orílẹ̀ yẹn, a máa gbé irinṣẹ́ wa dání láti lè wọn ilẹ̀ náà. A máa ń lo bí nǹkan tó fi ń wọn nǹkan. Àwọn irinṣẹ́ tá a máa ń lò nísìn kì í ṣe àwọn irinṣẹ́ bíi ti ayé àtijọ́. Àwọn bíi irinṣẹ́ tó fẹ́ dàbí àwọ̀ tẹ́ fi ń ṣe àwòrán yìí náà ní ẹsẹ̀ mẹ́ta. Táwa lè gbé àwọn irinṣẹ́ wa lé lórí láti lè fi wọn lẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Tẹ́kọ̀ mú bẹ̀rẹ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ìbéèrè kelo. Ìbéèrè àádọ́wà. Àádọ́wà. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí n wò. Kí ló sọ? Mo fẹ́ràn yín lọ. Ó ní kí ni ní Yorùbá. Kí ni? Iṣẹ́ yín ni o. Ṣé mọ̀ pé iṣẹ́ yín ni? Bẹ́ẹ̀ ni iṣẹ́ mi ni. Ṣé gbá ara yín ti ń balẹ̀ díẹ̀. Ibu. Ibu. Fífẹ̀. Ibu. Ó náà wà lára ẹ̀ náà. Ní kí ni? Tẹ́bítà bá sọ pé ìwọ̀n àti. Kí ni mi ò sọ jẹ́. Mo ti sọ fífẹ̀. Tí kan ṣe fẹ̀ sí. Kí ni ọ̀rọ̀ kan tí Yorùbá ń? Ìfẹ́. Ìfẹ́. Nífẹ̀. Mi sọ ìfẹ́, mo ní ìfẹ́. Ìfẹ́. Ẹ kì í tó ronú sọ̀rọ̀ mi. Wait. Yọ. Ìbú. Yọ. Ẹ jẹ́ kí mo rí ọkọ̀ lálákọ̀ọ́kọ́. Ìbú. Ìṣòro tèmi ní láti lè pe ọ̀rọ̀ tó ṣe jẹ́. Ẹ pẹ̀lẹ́, èmi gan ń dùn mí fún yín. Tí mo kọ́kọ́ sọ èyí tẹ́bí yẹn ní bí ṣùgbọ́n mo àmì náà wà ní Yorùbá lóòótọ́. Tẹ́ bá sọ pé ibu àti ìbú ó yàtọ̀ síra o, àbí? Ó yá. Mo kọ́kọ́ ronú sí ìbéèrè yẹn dáadáa ni. Jẹ́ kí n mọ̀ béèrè tẹ bá mi yọ òkè yẹn. Ẹ mú mi, ẹ ní kí n ìfọkànbalẹ̀ tí mo fi balẹ̀ ló jẹ́ kí n sọ. Kò burú. Ẹ fẹ́ kọ́kọ́ sókè báyìí. Ó dà. Ìbéèrè tó wà lọ́wọ́ mi ni ìbéèrè 17. 17. Mi ò ní bí o. Nǹkan tá a ti ṣe láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mi sọ kọ́kọ́. Ìgbéraga dé. Mi ìgbéraga o. Kí wá ni? Ò gbọ́,
nǹkan tá a ti ṣe láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Irọ́. wọ́n á béèrè lọ́wọ́ mi ó yá ẹ tẹ̀síwájú. wọ́n ní kí kárí òwe yìí kí lè ṣàlàyé rẹ̀. Ẹgbẹ̀rin ọ̀tẹ̀ bí a ṣe ń pàkọ́ ni ìkan rúwé. Ìparí òwe yẹn nìyẹn. Ó wá kó agbálẹ̀ kejì ìgbéró yẹn tó sọ̀rọ̀ nípa kí n ṣàlàyé ẹ̀. Tí bá lè ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ ẹgbìnrin yìí torí ọ̀tẹ̀ ni pé kí èèyàn ṣe lòdì sí pé kí èèyàn ṣọ̀tẹ̀. ẹ sọ̀rọ̀ sókè. So ẹgbìnrin ọ̀tẹ̀. láti lọ sóò yẹn. Bí a ṣe ń pàkọ́ ni ìkan rúwé. Ó túmọ̀ sí ṣe ń sọ̀kan nìkan. ààrẹ náà ni. ẹgbẹ̀rin ọ̀tẹ̀ bá ṣe ń pàkan nìkan ń rú. kí ló. Ìkan tó bá sí mi lọ́kàn nísìn ni bí àpèjúwe igi ọ̀gẹ̀dẹ̀ tó máa níbi tó bá gé ọ̀gẹ̀dẹ̀ kò kí n tètè kú bẹ́ẹ̀ mi àtúwù. ẹbí ọ̀ṣọ́ yẹn ó sá jáde. Inú mi ló sì wá mo ṣe ẹ kì í ṣe arúgbóde. ṣé o gbọ́ ṣé o mọ̀ pé mo mọ̀ọ́mọ̀ ni o mo kàn mọ̀ọ́mọ̀ ni ṣùgbọ́n mo ronú síta nìyẹn. Bí mo ṣe ń sọ lọ ìtumọ̀ òwe yìí ni wípé pé à ń ṣe nǹkan ṣùgbọ́n tá a ṣe ń gbìyànjú láti rí pé a ṣe ni ìkan mi tún ń jáde láti bẹ́ẹ̀ ni pé tá a ṣe ń ṣe òun ló tún ń fa àwọn. ẹ fi nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ fi ṣe àpẹẹrẹ fún òwe yẹn. Ẹ fún mi ní ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ bí Nàìjíríà ṣe rí yìí. Bí Nàìjíríà ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí ta ni ayọ̀ owó tó yọ kúrò lórí epo rọ̀bì táwọn ará péjọba wọn lè máa san oye owó yẹn mọ́ nípasẹ̀ yìí owó epo wọn nípa àwọn gógó epo owó ọkọ̀ òun náà tún lọ sókè. Ìjọba wa ń gbìyànjú nísìn àti àwọn àjọ tó rí sí àwọn èèyàn tó ń ṣiṣẹ́ pé àwọn owó oṣù wọ́n fẹ́ gbé lọ sókè. Wọ́n fẹ́ gbé lọ sókè ni àbí wọ́n fẹ́ fi kún? Wọ́n fẹ́ fi kún owó oṣù. Ìfikún owó oṣù yìí ó tún lè jẹ́ kíkan tún wọ́n ní ọjà. A sọ wípé nítorí kan wọ́n ni a ṣe pé owó oṣù táwọn òṣìṣẹ́ ń gbà kò tó láti fi rajà. Tí wọ́n bá wá ṣe wípé wọ́n wá fún owó oṣù wọ́n fi kún. Ọjà àwọn ará ìlú àwọn tó bá ń tajà náà wọ́n sọ wípé owó ti wà lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí àwọn náà lè tún fi kún nǹkan táwọn náà ń tà. A ti rò wípé a ti dẹ́kun pé kò sí owó ní ọwọ́ wọn. Ó yá. Mo gbádùn ọ̀rọ̀ yìí ó ń wọ etí mi. Pé kò sí owó ní ọwọ́ wọn ṣùgbọ́n nípasẹ̀ owó tó wá tún fún wọn sí àwọn tí wọ́n tún ń tajà wọ́n tún mú kan wọ́n sí bí ìkọ̀kọ̀ náà sí pàkàrí náà. A jẹ́ pé ibi tá wà tẹ́lẹ̀ la tún máa tún padà sí. Kì í ṣe ní tààrà bẹ́ẹ̀. Ó dáa ẹ gbà mo fún yín. Ẹ ṣeun. Ọdún wo lẹ ṣe tán ilé ẹ̀kọ́ náà? Ọdún yìí náà mo ṣe tán. Ẹ ṣe tán ni. Bẹ́ẹ̀ ni. Kí lẹ wá ń lérò láti ṣe báyìí? Tí
tí iṣẹ́ tí mo sọ fún pé mo ṣe náà ni ìlérò mi. Iṣẹ́ yín ni láti máa ran àwọn èèyàn lọ́wọ́ ní orí ayélujára. Bẹ́ẹ̀ ni nípa tabara ẹni tó fẹ́ tajà báyìí ó wá ń wá tí a ṣe gbé sí orí ayélujára a máa bá ṣí bí ojú ewé lórí ayélujára náà tí ó bá lè fi tajà náà kí ni kan wá tá máa ń pè ní àṣẹ. Àṣẹ tó fi máa rọ mi. Àṣẹ. Dẹ́bi mo ti sọ ní ẹ̀kọ́ yẹn náà bí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tí mo máa ṣìpè. Àṣẹ ni ṣẹ́ to see àbí àrọ. Bá mi yọ òkè yẹn. Àrọ mo fẹ́ sọ. Kò sí wàhálà. À ń kẹ́kọ̀ọ́ sí ni mo dẹ̀ tún. Nípa ti àrọ yẹn. Àrọ. Yàtọ̀ sí àṣẹ. Bẹ́ẹ̀ ni. Tá bá mú àrọ, ibi òkè rẹ̀, a mọ̀ bí ó rí bọ̀rọ̀, ṣùgbọ́n nísàlẹ̀ rẹ̀ ó rí tínrín. Tá fẹ́ wá polówó ọjà yín, àwọn èèyàn púpọ̀ ni a wà níbi ìpele àkọ́kọ́ yẹn. Títí tá fi wá sí àwọn tí a rajà lọ́dọ̀ yín tó jẹ́ wọ́n kéré. Àwa la wá máa ṣètò báwo ni a ṣe lè ṣe bí ojú awẹ́ tó wà ní orí ayélujára tí àwọn yẹn ṣe lè wá láti lè rajà yín. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin máa ṣàwárí àwọn tó máa gba ibi tó róye. Nípasẹ̀ kan tí mo bá ṣe ní nǹkan tá a bá ṣe lórí àwòrán tá a bá ṣe yẹn tó bí oríṣiríṣi àwòrán ló wà. Nípasẹ̀ àwòrán yẹn ni àwọn èèyàn fi lè ra nǹkan tó fẹ́ rà. Àpẹẹrẹ ní bíi ti Yorùbá tí. Yorùbá. Kò sí yẹn nínú èdè Yorùbá. Ṣé Yorùbá tí ṣé bí ojú awẹ́ ayélujára náà ní táwọn èèyàn lè wá sí. So orúkọ bẹ́ẹ̀ mo lè báyàn ṣe. Ibo náà ti lè bá yín pàdé torí àwọn èèyàn ń wò yín báyìí ibo lẹ́wà. Mo wà ní orí ti ẹ̀rọ ẹyẹ yìí. Ẹ̀wù lẹ́yẹ kò sẹ́yẹ mọ́. Ẹ pè X. Ẹ pè àti kí ni orúkọ yín bẹ̀? Orúkọ mi ẹ báyìí ẹ kì í orúkọ ni. Bí bá ti dé ìwé ẹ má pè o. Tẹ bá ti dé ìwé ẹ má pè o. Ṣé mo lè. A máa so yín mọ́ nígbà tí a bá fẹ́ gbé fọ́nrán ẹ̀ jáde. A máa so yín mọ́ fọ́nrán náà kí àwọn èèyàn lè rí yín kán lè mọ nǹkan tẹ̀ ń ṣe kán lè bá yín dòwò pọ̀ tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. Mo lè fi àtẹ̀ránṣẹ́ mi náà kalẹ̀ náà. Mo máa ṣe yẹn náà. Mo máa ní kán ṣe ẹjọ́ ẹ ṣe yẹn fún wọn nígbà tí wọ́n bá fẹ́ jáde ẹ bá wọn fèsì. Mo máa ní kán bá yín kọ sí. A wà lábẹ́. Ẹ ṣeun. Rárá ó wà lókè ẹ̀. Ẹ ṣeun. Ó yá. Ìbéèrè tó bá lọ́wọ́ mi ni ìbéèrè kejì. Ìbéèrè kejì lé ní kẹta àṣọ ó ti kọ́ mi lórí. Abẹ́ ẹ̀rọ lọ́hùn. Ẹ jẹ́ kí wo. Máa sọ jáde nísìnyí. 152. Bẹ́ẹ̀ ìbéèrè kejì lé ní àádọ́jọ. Kejìléláàádọ́jọ ó yá. Ó ní kí ni ilé ní Yorùbá? Launching. Gbígbé jáde. Kí ló ń ṣe jáde? Gbígbé sókè. Gbígbé sókè. Gbígbé jáde ni. Gbígbé jáde ẹ pẹ̀lẹ́. Bá mi yọ. Ìgbéjáde. Ìfilọ́lẹ̀. Ìfilọ́ ilẹ̀.
ìfilọ́lẹ̀. ọ̀rọ̀ kan wá sí mi ní ọkàn Kí ni? ní èdè Ìgbò ni Sọ. ni máa ń bọ̀ ní a ṣe lè túmọ̀ rẹ̀ sí Yorùbá. Kí ni ọ̀rọ̀ náà? Ọ̀rọ̀ kan nìyẹn. pé tí kan mo ní fífi kan jáde ni mo sọ lẹ́kan yẹn pé tí kan wá jáde. Ẹ sọ lóyìnbó. Orí tó máa sọ òyìnbó la wà. Ẹ̀yin lè sọ òyìnbó. Èmi ẹ ti ń sọ látàrí. Tẹ bá fi kinní sí ilé bí Mi ò rí o. tẹ bá fi rí. ìta sílẹ̀ ó wà Sí. ìta Ìta kọ́. ẹgbẹ́ fún mi ní ìbéèrè mìíràn a máa sọ yẹn Kí ni? Kí lẹ̀ ń sọ? Ìta kọ́. lẹ́yìn Kẹ́yìn kí ni? lẹ́yìn ibi láti lè fi kọ́ ẹ̀kọ́ ni Kí wá ni? mo gbà yín kan tẹ́yìn sọ pé ìfilọ́lẹ̀ ìkan tó wá rú mi lójú mo wá sọ pé lẹ́yìn ètò. Ẹ jẹ́ ká sọ bí káwọn míì tún lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Òyìnbó ni àbí ṣe ibi tí mo lè kọ́ sí wà. Rárá. Ó yá. Ṣé a ti pa ẹ ti parẹ́. wọ́n ti parẹ́? Ó yá. Jẹ́ kó mú béèrè. Mi ò fẹ́ kówó yín ju báyìí lọ torí mo fẹ́ máa béèrè béèrè yẹ kẹ́kọ̀ọ́ yìí. Pẹ̀lẹ́. Ìbéèrè tó wà lọ́wọ́ mi ni ìbéèrè 4. Ó ní ṣó wà lọ́wọ́ yín bẹ́ẹ̀? 4. Ìbéèrè 5. Ó yá. Ó ní àwọn àgbà bọ̀ ó ní adìyẹ ìrànà kì í ṣohun àjẹgbé. Kí ni adìyẹ ìrànà? Adìyẹ ìrànà ni adìyẹ tí wọ́n bá pa nígbà tí èèyàn bá kú tán fi máa rànà fún ìtàn. Bẹ́ẹ̀ni. Wọ́n wá ní kì í ṣe ohun àjẹgbé. Ìbéèrè tó wà lọ́wọ́ mi kí ni adìyẹ ìrànà? Ẹ ṣàlàyé ẹ̀. Adìyẹ yẹn ni nǹkan tó máa pa tí èèyàn tó bá ń ṣe òkú àgbà bí òkú àgbà láti lè rànà fún ìtàn tó bá lè rí ilé ológun yẹn lọ tàbí ọ̀run lọ. Bámi fún wọn. Ilé ológun. Mi ò fẹ́ tì yín púpọ̀ ní ojú nítorí. Ó yá, ìbéèrè kelo. Níbo lẹ ríra yín ní ọdún 5 síbi tá a wà yìí? Ní ọdún 5 síbi tá a wà yìí ní iṣẹ́ tí mò ń ṣe. Rárá, ní ilé tí mò ń ṣe. Mò ń ṣàlàyé ni kì í ṣe bí mò ń bi ní ìbéèrè ni. Ní iṣẹ́ tí mò ń ṣe ẹbí méjì lọ́kan ni. Ìkan mi wà tí a tún mú mọ́. Níbi iṣẹ́ kejì yẹn mo lérò láti ra mi ní ìpín ìpele tó kẹ́yìn ní iléeṣẹ́ náà tó bí a ní àwọn ìpele yìí dẹ̀ ní tó ń ṣe pín wọn. Mo lérò láti ra mi ní ìpín ìpele tó kẹ́yìn ní iléeṣẹ́ náà. Kò yé mi ṣùgbọ́n ó dà. Ìbéèrè tó wà lọ́wọ́ mi yìí ni ìbéèrè 25. 25. Ó ní ṣe àtúnṣe àti àtúpa òwe Yorùbá yìí. Ètò kára o. Alóye tó kára o ń bọ̀ wá kára ẹ̀dẹ̀ bàbá wa sí láti rè o. O! Ṣé mo rí yẹn? Ó ní òye. Ó mọ̀. Kóye tó kan ara Ìwó ń bọ̀ wá kan ara Ẹdẹ. Ìwó àti Ẹdẹ ìlú nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n. Wọ́n ní kí ṣe àtúnṣe àti àtúnpa. Àtúnkọ̀ òwe yìí lè jẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ mọ̀. Kọmọkọmọ ló yẹ kàn. Kọmọkọmọ ló yẹ kàn. Ṣùgbọ́n ẹ ṣí. Ẹ pẹ̀lẹ́. Ṣé kí n sọ ìtumọ̀ rẹ̀? Ìtumọ̀ rẹ̀ ni pé ẹ ká tẹ̀síwájú.
kí n má fara mi lẹ́sẹ̀. Kẹ́ bá fara yín lẹ́sẹ̀. Wọ́n ní oyè tó nǹkan tá a máa ń gbọ́ ni oyè tó kara Ìwó ń bọ̀ wá kara Ẹdẹ, ṣùgbọ́n a mọ̀ pé Ìwó jìnnà sí Ẹdẹ gan-an, àbí Ìwó ò jìnnà sẹ́dẹ̀? Ó jìnnà. Tó bá sọ pé oyè tó kara Ìwó kò kí ń ṣe Ìwó, Ahó. Ṣẹ́rí Ahó yẹn ó súnmọ́ Ẹdẹ gan-an, ṣùgbọ́n wọ́n kó wọn. Ìlú náà ni. Ìlú ni, ṣùgbọ́n kò sí ń bẹ̀ mọ́ báyìí. Wọ́n kó wọn, wọ́n wá bá wọn jà, wọ́n wá kó wọn lẹ́rú. Àwọn tó wá mórí bọ́, wọ́n sá lọ sẹ́dẹ̀. Àwọn tó pa, wọ́n pa wọ́n. Àwọn tó ń borí bọ́, wọ́n sá lọ sẹ́dẹ̀. Tí àwọn ará Ẹdẹ bá wá tí wọ́n bá ti ń fi wọ́n ṣe yẹ̀yẹ́, àwọn máa sọ pé oyè tó kara Ahó ó ń bọ̀ wá kara Ẹdẹ. Ìyẹn ni wípé nǹkan tí ó ṣẹlẹ̀ sí wa tẹ́ fi wá ṣe yẹ̀yẹ́ báyìí, ó máa tó ṣẹlẹ̀ sí yín náà tí ẹ bá ṣọ́ra. Ìyẹn ni wípé kò dáa kéèyàn máa fìyàn ṣe yẹ̀yẹ́, kéèyàn wá sọ wípé torí pé tèmi ti dáa, ó gbàgbọ́ pé tòun nìkan ló máa dáa, pé ẹni tí ò tí ì dáa tó kù díẹ̀ káàtó fún pé kò kì í ṣèyàn. Oyè tó kara Ahó ó ń bàrà ó bọ̀ wá kan ara Ẹdẹ. Ìtumọ̀ wo yẹn nìyẹn? Ṣé wọ́n ti parẹ́? Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ wò, ẹ má jẹ́ kó kọjá ibi o. Ìbéèrè kelo? Ìbéèrè 16. Kẹrìndín ọgọ́rin. Ṣé ọgọ́rin wà mí? Ẹ jẹ́ kí wò. 156 ni ọgọ́rin. Ọgọ́rin. Ẹ jẹ́ sọ kí ló sọ lẹ́kọ̀ọ́ yẹn? Ó ní kẹrìndínlọ́gọ́jọ. Ó yá. Àwọn orin Yorùbá ń pè ní ọ̀run ẹni, àti pé kí ni ìdí tí wọ́n fi ń pè wọ́n bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí mi gbọ́ rí. Ọ̀run. Òbí èèyàn ni. Mo gbọ́ rí lóòótọ́. Òbí ẹni lọ̀rọ̀ ẹni. Òbí ẹni lọ̀run ẹni. Yóò wá sóbì, báwo ló ṣe fẹ́ wá bí? Mo tún bèrè yẹn ká àwọn wo kì í ṣe kí ni. Ẹ pẹ̀lẹ́, ó yá. Ìbéèrè 9. Ìbéèrè 9. Kí ni ìtumọ̀ òwe yìí? Alágbára máa ń mọ̀rọ̀ bàbá ọ̀lẹ. Máa ń bọ̀wé yín dáadáa. Tó bá sọ pé alágbára máa ń mọ̀rọ̀ bàbá ọ̀lẹ. Ó túmọ̀ sí wípé kò sí ṣàṣẹ ní pé alágbára sí tà ní fi ti àwọn èèyàn ṣe. Ó dà, níbi tẹ́ dé yìí, alágbára máa ń mèrò. Ta ni alágbára? Ẹni tó lágbára. Ẹni tó lágbára, tó ní agbára, powerful, tí ò mọ èrò, tí ò fèrò sí nǹkan, tí ò kì í ṣe ìwádìí, tí ò kì í ro àròjinlẹ̀, tí ò kì í ṣètò lórí nǹkan. Èrò tó wá sí mi lórí ìgbà tí mo tú ni èrò nípa ti ènìyàn, kì í ṣe ti ìkan tó yẹ kí n ṣe nìyẹn. Èrò bí àwọn èèyàn tó pọ̀. Bẹ́ẹ̀ni. Èrò eléyìí ni èèyàn tí ò alágbára tí ò lọ́pọlọ. Èrò bí èrò ní. Ọ̀lẹ ni alágbára tí ò bá lọ́pọlọ, òun ni bàbá àwọn ọ̀lẹ. Tí bá mọ̀ wípé èrò yẹn ni mo ti lè gbìyànjú láti lè sọ. Ṣùgbọ́n. Ẹ pẹ̀lẹ́. Ẹ ti wà ní 5,000. Ẹ lè máa mú 5,000 yìí lọ báyìí. Kẹ́ni mò ń lọlé,
mi ò ṣe mọ́ àbí kí ẹ dáhùn ìbéèrè 4 tó kù tẹ́ bá ń gbà owó yín á máa lọ sókè padà. kò burú mo fẹ́ kẹ́kọ̀ọ́ sí i. ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ sí i kò ń ṣe owó lẹ bá wá. bẹ́ẹ̀ ni kì í ṣe owó tí dẹ̀ mọ̀ bó ni Yorùbá mi náà ṣe rí ṣé mo lè sọ Yorùbá láì fi èdè Gẹ̀ẹ́sì kún. ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun. ìbéèrè kelo. ìbéèrè 29 ó ní kí ni dash ní Yorùbá. ẹ̀dùn 29 kí ni dash bá mi yọ dash yẹn. ẹ̀yin tẹ́ tú wà lẹ́yìn. kí ni dash owó ti tán kí la. mo ní ó ṣàtìtàn mo ní dáàṣì dáàṣì àlàfo ok. Bámi yọ ké. kò sí kan tá a fẹ́ yọ mọ́ ló jẹ́ kò sí kan tá ẹ yé kì í tẹ̀síwájú pẹ̀lú yín. kí ló fẹ́ tẹ̀síwájú. mo ní kì í ṣe owó ni mo bá wá bí mo wá kẹ́kọ̀ọ́ ni. àwa náà owó làwa bá wá owó ti tán. This one is. Mo lérò pé ó ti tán ló jẹ́ kí n. Kí ni ìbéèrè yẹn? Ojúlówó ni ìkejì rẹ̀. Sọ̀rọ̀ sókè. Mo ní èyí tó jẹ́ ìdàkejì rẹ̀ ní ojúlówó. Tá bá wá sọ ìdàkejì ojúlówó ní mi fẹ́ sọ kò kí n ṣojú lówó. Kò mọ̀. Òfégè. Ayédèrú. Bẹ́ẹ̀ni. Mo ti gbọ́ wọn. Eléyìí, ẹ máa fi lè mu omi. Ẹ ṣé. Eléyìí náà, omi náà lẹ máa fi mu, àbí? Báwo ni fún ọkàn kó sínú ẹ̀? Ẹ ṣé gan ni. Ó dáa. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n ń pè wá lórí ètò yìí tí wọ́n ń ṣe móríwú àti móríyá fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni iléeṣẹ́ yín ò ní jóná ọwọ́ yín á máa lọ sí òkè. Àyínsókè ńlá ń yúnra òkè lẹ máa lọ. Tí ẹ bá fẹ́ kópa àbí tẹ bá fẹ́ gbọ́wọ́ wa lórí ètò yìí tẹ bá fẹ́ fún wa ní nǹkan tẹ bá fẹ́ ṣe polówó ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó ń hàn ní orí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ fi ń wò wá ní sáà yìí. Tẹ bá dẹ̀ fẹ́ kópa náà ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà náà ṣùgbọ́n àtẹ̀jíṣẹ́ nìkan fún àwọn tó bá fẹ́ kópa ṣùgbọ́n tẹ bá fẹ́ gbọ́wọ́ wa tẹ fẹ́ ràn wá lọ́wọ́ tẹ fẹ́ bá wa dòwò pọ̀ ẹ lè fi àsọjíṣẹ́ àbí kí ẹ pè wá Ẹlẹ́dùmarè á wà pẹ̀lú gbogbo wa kó tó dìgbà míì. Èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Kamari máa sẹ́yìn bóńbí. Kamari mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Máa sọ̀yìn bó.